kìí ṣe pé tó bá wà Nàìjíríà lára fi ń ní Yorùbá èyí tí mo wí ẹ mú lọ bàbá ń ya lọ ẹ̀ lè pa wá o àjọ ya lọ náà ni tàbá fẹ́ pín Yorùbá country tuntun á fi pín bá a bá ṣe pọ̀ tó ní kẹ́ ẹ mọ̀ yẹn o kẹ́ ẹ mọ̀ ìrọ̀bẹ́yà ìwọ minority ẹlẹ́bọ lọ́wọ́ àjọgàlẹ́ àlórí àní gbà o ibi Christian bá ti rọ́wọ́ mú bí Èkìtì Oǹdó lọ́jọ́ gọ́vnà ọbẹ̀ ibi àwọn náà bá ti rọ́wọ́ mú àwọn aláàjẹ gọ́vnà ọbẹ̀ o tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ àpín bọ́bá sì la ìjà lọ àjà bẹ́ẹ̀ bá fẹ́ jà àjà ìjà tí ń bẹ́ ń dáṣà gbogbo àgbáyé ló ń jà. pẹ̀lẹ́ o mufti oníbẹ̀lẹ́nu wọ́n ní tí ẹrú bá pẹ́ nílé á fẹ́ sọ̀rọ̀ àìdọ́mọ ó máa ti dọ́mọ àlè tó bá réèyàn sọ fún ẹ torí mi ìmọ̀ nǹkan tó kan ẹ̀gbìrà pẹ̀lú ọmọ Yorùbá ẹ̀gbìrà ni ẹ tó bá rántí ilé a máa pàtàn ilé fún ẹ kó lọ wá ilé ẹ ọmọ ẹ̀gbìrà ni ẹ ò kì í ṣọmọ Yorùbá oní kì í ṣe ìjà oní kì í ṣe pé torí Yorùbá wà nínú Nàìjíríà ló jẹ́ kí Yorùbá rí bí eléèlé ni jọ ṣé o lè ṣàlàyé fún mi kó tó di wípé wọ́n pín Nàìjíríà bí Yorùbá ṣe ń lo ìgbésí ayé wọn tó bá jẹ́ pé lóòótọ́ mufti ojú ọmọ ọkọ ṣé o lè ṣàlàyé fún mi ìgbà tí Awólọ́wọ̀ wà nílé ayé tó ń gbé ìgbà tí Awólọ́wọ̀ wà nílé ayé tó kọ́kọ́ plan láti ṣe president kó tó di wípé home television wá sí Ìbàdàn ǹjẹ́ o lè ṣàlàyé fún mi bí ilẹ̀ Yorùbá ṣe rí ní ìgbà kan ilẹ̀ Yorùbá yìí làwọn Guinea àwọn other country ní Áfíríkà náà máa ń wá tán ti máa ń wo àṣà àti ṣe wa bí a ṣe ń hùwà sí kó tó di pé àwọn náà wá gbọ̀gá lé mọ́ wa lọ́wọ́ orí ẹ ò pé mufti mo ti sọ fún ẹsẹ̀ mo ní igbó tó máa ń yọmu lọ́dọ̀ ọ̀gá ẹ kò jẹ́ kó ní làákàyè mọ́ ó ti gba làákàyè ní ọwọ́ ẹ pẹ̀lú igbó tó máa ń yọmu lọ́dọ̀ ọ̀gá ẹ láì síbẹ̀ ni ò bá mọ ojú ọ̀rọ̀ tí wàá máa sọ má jẹ́ kí tọ́ ẹ sórí tí Yorùbá nation bá dúró ní èní tá a dá dúró Ògún Ṣàngó Èṣù òun là á máa fi búra fáwọn tó bá máa jẹ gọ́vnà wa pírẹsidẹ́ǹtì wa gan omi Ọ̀ṣun la máa pọ́n fún òun ló máa mú tí ò dẹ̀ sí bàbá ńlá kú bàbá ẹnìkan tó lè dá wa dúró ó kàn ń tan ara ẹ jẹ ó bìlífù pé o lè máa ṣe gàràgàrà lé wa lórí ọmọ ẹ̀gbìrà ni ẹ́ àmẹ́ni tó fi ẹ́ jẹ mufti ìwó torí fún kí ni wọ́n ní ọmọ atoko wa balẹ̀ jẹ́ kò lè ṣàì má hùwà ọmọ atoko wa balẹ̀ jẹ́ ọmọ atoko wa balẹ̀ jẹ́ lówó ṣùṣùṣù tó gbé wọ ẹ̀gbìrà tó gbé wá ṣe mufti ìgbà tí wọ ẹ̀gbìrà dẹ̀dẹ̀ náà tó ló wá ṣe mufti ìwó wàá ṣe sọ́dọ̀ àwọn ìwó ni kì í ṣọ̀dọ̀ wa kọ́ ló máa ṣe sí àwa oníṣẹ̀ṣe ìṣẹ̀ṣe ló pilẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe yẹn làádẹ̀ fi tọ́jú gbogbo nǹkan tó ti bàjẹ́ nílẹ̀ Yorùbá torí ìṣẹ̀ṣe Ifá ni ọ̀nà òtítọ́ àti ìyè àtọjọ́ tó ti ń gbé Quran àtọjọ́ tó ti ń gbé Quran àtọjọ́ tó ti ń gbé Bible tó ti ní ká máa fi búra nílẹ̀ Yorùbá kò sí rírí kọ̀ọ̀kan táwọn ọmọ Yorùbá rí ayé wa ò lọ síwájú sórí lọ́wọ́ yìí Yorùbá nation máa dúró a dẹ̀ máa pín lọ́tọ̀ọ̀tọ̀ oníkálukú máa mọ̀nà ilé bàbá ẹ̀ ṣùgbọ́n Ṣàngó Ògún Èṣù Ọya la máa fi búra ẹranko burúkú agùnmáníyè àdàgbàdánú ó tó ilé kò tán a bá ti lanu báyìí gbogbo bẹ́nu yẹn ṣe fẹ̀ tó bí ètè pọ̀ mọ́ kò sí ọpọlọ gidi kankan lórí ẹ̀ tó bá ti la ẹnu báyìí ọ̀rọ̀ rádaràda ló máa ń jáde gbogbo kéwú tó kọ́ ò ní ọpọlọ kọ̀ọ̀kan wọn ò rí àgbékalẹ̀ ire kọ̀ọ̀kan gbé fún ẹ ju ọ̀rọ̀ rádaràda ọ̀rọ̀ òṣì ọ̀rọ̀ orí ibú nìkan ló máa ń tẹnu ẹ jáde ẹranko lásán lásán àwọn ọmọlẹ́yìn Muhammed